إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى. báwọn àdìsù náà bó ti yẹ̀yẹ́ tó bó sì ti lábùkù tó tí wọ́n lánàá bí Ìsá ń bọ̀ táfẹ́ ilé yóò máa jánu àwọn èmi tó jẹ́ àwọn àfa tí wọ́n tún jù wá lọ náà táwọn náà tún gba àwọn tẹ̀kílídù ní dogmatic kílẹ̀ tí máa ń pè náà dogmatism yẹn táwọn náà gbà sára wàá gba dìsù. lam yurid fi sunna annabawiyya ma yadullu ala makani wọn ala nabi Ìsá yóò wáyé yóò wá bímọ yóò sì wá kú tó bá wá kú tán wọn ó sin sínú sàárẹ̀ ànábì ní yàrá Aisha ẹ wọ ọ̀rọ̀ rádaràda àwọn kan tẹ bẹ́ẹ̀ máa pé impossibility wọn wá jọ ẹ pé lam yurid fi sunna annabawiyya ma yadullu ala makani daf'i al-masih alayhi salam fi akhir az-zaman ààrí ọ̀rọ̀ kan tó fẹsẹ̀ rinlẹ̀ bí ààyè kan bẹ tí wọ́n ṣe ànábì Ìsá sí ní kagbọ̀ngbà. wa amma al-hadithu alladhi yurwa fi dhalika fa da'ifun jiddan la yathbut àwọn àdìsù tí wọ́n mú wá lórí ẹ̀ da'ifun jiddan la yathbut àwọn ọ̀rọ̀ tí ò fẹsẹ̀ rinlẹ̀ tó lẹ́gàn wa hadha bayanu já ṣàlàyé ẹ̀ fúnra wa. àní wọ́n máa kó ọ̀rọ̀ bíbélì wọ́n ń sọ ọ́ dàdísù wọn a máa lọ máwọn sàhábà ẹlòmíì ò ní irọ́ ni o wà á rí nísìn. kódà nínú Sahih Bukhari ọ̀rọ̀ bíbélì pọ̀ ńbẹ̀ tí èé sọ̀rọ̀ ànábì tí wọ́n ń ṣe ìsìnàdù rẹ̀ sára ànábì. ani Abdullahi bun Amru radiyallahu anhuma láti ẹnu Abdullahi ọmọ Amru ọlọ́mọba wa yọ́nú sáwọn méjèèjì qala wọn ló sọ yìí pé qala Rasulullahi sallallahu alayhi wa sallam wọn lá nàbì ẹbí wọn ti lọ má nàbì tí wọn náà ó ti gbàgbé Abdullahi ibn Amr wa huwa yukallimu an-nas an Rasulillah sallallahu alayhi wa sallam wọn lá nàbì sọ wípé yanzilu Isa ibn Maryam ila al-ard wọn lá nàbì sọ wípé ẹbí wọn ti ń parọ́ má nàbì pé Isa ọmọ Maryam ń bọ̀ wá sọ̀kalẹ̀ sórí ilẹ̀ ẹlẹ́yìn fayatazawwaj yóò sì fẹ́ yàwó wa yuladu lahu wọn ó sì bímọ fún wa yamkuthu 45 sanatan yóò sì gbé orí ilẹ̀ yìí fún ọdún 45 years àwọn àwọn sọ pé 7 years wọ́n ní nínú 40 tí ó lò wọ́n ló ti lò 33 pé yóò padà wá lò 7 àdìsù eléyìí ń jó yé wa pé yóò wá lò 45 years thumma yamutu fayudfanu ma'i fi qabri lẹ́yìn náà yóò wá kú wọ́n wá ṣe pẹ̀lú mi sínú sàárè mi fàákùmù ana wa Isa ibn Maryam min qabrin wahidin èmi àti Isa ọmọ Maryam láàjọ dìde nínú sàárè kan náà bayna Abi Bakr wa Umar láàrin Abubakar àti Umar àdìsù tí wọ́n mú wáyé kìí sọ̀rọ̀ ọ̀gá o wàá máa gbọ́ wọ́n wá ní rawahu ibn Abi Dunya ibn Abi Dunya ni wọ́n má dìsù yìí wá kama azzahu ilayhi ad-Dhahabi fi Mizan al-i'tidal gẹ́gẹ́ bí àfàwọ̀ Dhahabi bí wọ́n ṣe líǹkì rẹ̀ mọ́ wọn nínú tírà àwọn tó pè ní Mizan al-i'tidal tabawo Ibn al-Jawzi nínú al-Ilal al-Mutanahiya èyí ó bá ń bẹ̀ ó wà ní volume 2 Mizan yẹn náà volume 2 ló wà tá a bá lọ ka al-Muntazam ó wà ní volume 1 tá a bá lọ ka al-Wafa ó wà ní volume 2 wọ́n wá ní an tariqi Abdurrahman ibn Ziyad ibn An'am al-Ifriqi lójú pọ̀ ní Abdurrahman ọmọ Ziyad ọmọ An'am al-Ifriqi wá gbọ́n tí Ibn al-Jawzi wá sọ wọ́n ní hadha hadithun la yasih
àdìsù yóò lálàáfíà rárá wal ifuriki da'ifun bi murra al ifuriki tẹ́ ń sọ ni ó lẹ̀ tán yẹnyẹn ni. bákan náà awradahu ad-Dhahabi fi mizan al-i'tidal àfàwọn Dhahabi náà gbà wá nù mizan al-i'tidal fi siyaqil manakir lágbọ̀nrín àwọn tó yẹ pé àti ẹ̀ gbọ́dọ̀ máa gbọ́ àwọn ọ̀rọ̀ rádaràda allati rawaha hadha ar-rawi tí àfàwọn aráwì ń gbà wá. وقال هو صيبي فهذه مناكير غير متملة àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tí ó tiẹ̀ yẹ kéèyàn dì mú àwọn ọ̀rọ̀ rọ́dọ̀rọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ tí ó lórí tí ó nídìí náà وقال الشيخ الألباني tó jẹ́ àfa àwọn sàlàfíà في السلسلة الضعيفة tó bá lọ wo nọ́mbà hadith 6562 ó ní munkar ọ̀rọ̀ rọ́dọ̀rọ̀dọ̀ munkar ń tàjẹ́ ọ̀rọ̀ tí ò tiẹ̀ ṣe gbọ́ làfà kan wà bọ́ ọ̀tà ní wàá mẹ́ni ń bọ̀ yóò wá fẹ́ yàwó yóò wá bímọ yóò wá bímọ yóò wá bímọ yóò kírun la ilaha illallah. وقال ووردت بعض الآثار في هذا الشأن عن علماء الصحابة وما gbọ́ wọn láwọn kan àwọn orípa ọ̀rọ̀ kan tí wọ́n gbà wáyé nípasẹ̀ ń tàn wí عن علماء الصحابة agbọ́ àwọn àfáà kan nínú àwọn sọ̀hábà ni wọ́n gbà á wá mimman qara'u Tawrata láwọn tí wọ́n lọ ka bíbélì àwọn tó lọ ka bíbélì wa arafu ma fiha tí wọ́n sì máa ń tí ń bẹ́ńbẹ́. ò gbọ́ wọ́n ní wa wuridat ba'dul athari fi hadha ash-sha'n àwọn orípa ọ̀rọ̀ tá ń kà yìí ibi tó ti wá ani ulama'i sahaba lọ́dọ̀ àwọn àfáà kan nínú àwọn sàhábé mimman qara'u Tawrata nínú àwọn tí wọ́n lọ ka Tawra wa arafu ma fiha tí wọ́n sì máa ń tí ń bẹ́ńbẹ́ nínú wọn lọ́wọ́ àwọn rẹ̀ aláwọ̀kọ́ qala Abdullahi ibn Salam Yahudi lòun Abdullahi ọmọ Salami yìí òun ló sọ wípé maktubun fi Tawrati sifatu Muhammadin wa sifatu Isa ibn Maryam tudfanu ma'ahu. ọ̀rọ̀ Abdullahi ibn Salam àti Kabul Ahbar pé wọ́n kọ kalẹ̀ sínú Tawra pé ìròyìn Muhammad ń bẹ́ńbẹ́ wa sifatu Isa ibn Maryam àti ìròyìn Isa ọmọ Maryam pé yudfanu ma'ahu pé wọ́n sì ń sẹ́gbẹ̀ẹ́ wọ́n lọ gbé wá nínú ẹ̀sìn wọn ni rawahu al-Bukhari fi at-Tarikh al-Kabir nínú tírà àwọn tí wọ́n pè ní at-Tarikh al-Kabir. ó wà ń bẹ̀ nínú volume 6 Sunanu Tirmidhi ó wà ń bẹ̀ tó bá lọ ka hadith 3617 Tabarani fil Mujam al-Kabir in bembe tó bá lọ ka al-Qita'atu al-Mafquda wal Ajuri fi kitab ash-Shari'a bi alfadhi mutaqaraba ó rí pé gbólóhùn tí wọ́n fi mú wọn wá wọ́n jọra wọn. Now Kabul Ahbari òun náà gbárù ẹ̀ wá pé ìròyìn Muhammad ń bẹ pẹ̀lú Ìsá pé wọ́n sì wọ́n pọ̀ làwọn àfáà tí wá sọ́dà díìsù náà gbé sínú tírà pé wọ́n padà wá sí yóò wọ́bi kan ó lè rí nínú àkọọ́lẹ̀ Ọlọ́run. wọ́n á ní kulluhum rawahu min tariqi Uthman ibn Dahhak gbogbo wọn tí wọ́n wá gba ọ̀rọ̀ yìí wá pátá yányán wọ́n gbà wá látòrí pọ̀ náà àfáà wa Uthman ọmọ Dahhak ni Muhammad ibn Yusuf látẹnu Muhammad ọmọ Yusuf bun Abdullahi bun Salam kì í tún ṣe pé ẹnu Abdullahi ọmọ Salamu gan Muhammad ọmọ Yusuf bun Abdussalam olóhùn gbọ́ lẹ́nu bàbá òun anjadihi látẹnu bàbá rẹ̀ bàbá rẹ̀ tó wọn gba Islam Abdullahi bun Salam ó gbọ́ lẹ́nu bàbá rẹ̀ gbọ́ lẹ́nu bàbá rẹ̀ àwọn àfáàjọ ẹ̀ pé wa hadha isnadun da'ifun
ìsinádù yẹn ìtàn ṣàfitì ẹ̀ sí yẹn kò lálàáfíà rárá ó lẹ̀ torí pé kí ni fi Usman ibn Dahak Usman ọmọ Dahak mbẹ́mbẹ́ qala Abu Dawud sọ pé da'ifun very weak ọ̀rọ̀ tí ò ní túmọ̀ lọ́kàánú Tahdhibu Tahdhib nínú volume 7 mo máa sọ péjì ni tí n báyìí sọ péjì mo fi ṣe sàárà 124 wọ́n tún ní wà fi Muhammad ibn Yusuf Muhammad ọmọ Yusuf mbẹ́mbẹ́ lamu yuthikuhu ahadun kò sẹ́ni kẹ́ nínú àfa àdìsí tó gbà wọlé láyé gbọ́ fẹsẹ̀ nílẹ̀ nọ́rọ̀ wọ́n ní wà innama dhakara Ibn Hibban ló kàn mẹ́nu bọ̀rọ̀ ẹ̀ fi thiqat nígbà tó ń sọ̀rọ̀ àwọn tó fẹsẹ̀ nílẹ̀ kì í ṣe polo fẹsẹ̀ nílẹ̀ lọ́wọ́ tarjuma àfa tọ́pẹ́ ní Tahdhibu Tahdhib lọ́wọ́ volume 9 page 534. lidhalika qala al-Bukhari ìdí nìyẹn tí Imam Bukhari rahimahullahu tó fi sọ báyìí ba'da ikhrajihi al-hadith nígbà tí wọ́n mú àdísù yìí wá fi tarikh al-kabir fi tarjumati nínú tarikh al-kabir wọn ni hadha la yasihu hindi ọ̀rọ̀ yìí ò lálàáfíà lọ́dọ̀ tèmi Bukhari fúnra mi o tí wọ́n bá kó ti ọ̀rọ̀ nísìnyí Bukhari òkè ní ó kó ti pé Bukhari ní ó sọ̀kalẹ̀ yóò wá bímọ wọ́n fẹ́ wí yóò fẹ́ àwọn bímọ wọ́n ní ìmọ̀ ọtí gbogbo ilé. Imam Bukhari fún ààrẹ ní hadha la yasihu indi kò lálàáfíà lọ́dọ̀ tèmi wala yutabahu alayhi kì í sì ṣe ń téèyàn lè máa ọ̀rọ̀ téèyàn lè máa tẹ̀lé yàn lé lórí ọ̀rọ̀ ọ̀pọ̀ ń bọ̀ ayé ó ń fẹ́ wá fẹ́ àwọn ó ń bọ̀ wá bímọ kì í sọ̀rọ̀ téèyàn ń tẹ̀lé yàn lé lórí torí pọ́lọ́hún ò wí bẹ́ẹ̀. وقال الشيخ الألباني ابا من دبل دولون torí pé mi orí social media yìí kì í ṣe pé mo wá bẹ̀bẹ̀ wá ń búyàn mo wá ń sọ ẹ̀sìn ní. قال الشيخ الألباني afáyà àgbà Albani ó tún sọ bí pé tó bá lọ ka silsilatu da'ifa nínú nọ́mbà di 6962 ó ní mawqufun da'ifun kódó ọ̀rọ̀ yìí gan tó lọ́dọ̀ sàhábà ọ̀rọ̀ tábì'in kẹni tó tún lẹ̀ mawquf ìrònú tábì'in. an Sa'id ibn al-Musayyib qala wọ́n ní Sa'id al-Musayyib náà ní inna qubura thalathati fi Suffa bayt Aisha wọ́n láwọn sàárè mẹ́ta kan bẹ̀ Suffa ló wà nínú ilé Aisha wọ́n ní wa hunaka mawdi'u qabri wọ́n níbẹ̀ yẹn gangan láàyè sàárè yudfanu fi Isa alayhi salam tí wọ́n sì Isa sí wàá gbọ́n tí àfàwọ̀ al-Hafiz ibn Hajar al-Asqalani rahimahullah tí wọ́n ṣe sẹ́rí Sahih al-Bukhari tá à ń pè tíra àwọn ní Fathul Bari tó bá lọ ka volume 7 àwọn sọ fún wa ń bẹ̀ yìí pé min wajhin da'if ọ̀rọ̀ yìí kò èyí ò lọ ọ̀rọ̀ tó lẹ́ni kì í sọ̀rọ̀. bẹ́ẹ̀ náà lárí ba'dul ulama'i wal mu'arrikhin àwọn ẹ̀kẹ́ nínú àwọn àfa àtàwọn òpìtàn gẹ́gẹ́ bí Imam Qurtubi ṣe sọ fún wa qala al-Imam al-Qurtubi rahimahullah ó ní thumma yakhbidu Allahu ruha Isa alayhi salam wa yadhuqu al-mawt ó ní lẹ́yìn náà Ọlọ́run máa gba ẹ̀mí Isa yóò sì tọ́kú wò wa yudfanu ila janibi an-nabi wọ́n sì sínsẹ́ gbé ànábì fil hujura nínú yàrá ó ní wa qad qila ó láwọn kan pàápàá tó sọ wípé innahu yudfanu fil ardi bil ardi al muqaddasa wọ́n ní Jerusalem ni wọ́n jẹ́ kíni o ni wọ́n lọ sí mudfanul anbiya níbi tí wọ́n máa sin àwọn ànábì Ọlọ́run sí ìyẹn tó pín sí méjì ìkan ní Jerusalem ni wọ́n sin sí kó lè máa pọ́rọ̀ ronú ni lọ́kàtìrà tí wọ́n lọ́kàtìrà tó ń pè ní at-tadhkiratu fi ahwali al-mawta wa umuri al-akhirah lọ́kà. وذكر له ابن عساكر iná sọ tó jọ bẹ́ẹ̀ àtẹ̀mí nínú àwọn àfa àmọ́ nígbà táwọn àfa lọ tí wọ́n bá bọ̀ á rí i pé ما الذي يتأصل مما سبق gbogbo ń ta kálẹ̀ á rí i pé أنه لم يثبت في حوادث آخر الزمان kò sí nǹkan kan tó fẹsẹ̀ rinlẹ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí wọ́n ní yóò ṣẹlẹ̀ nǹkan gbòǹgbà pé dafun Isa alayhi salam في الأجرة النبوية pé wọ́n máa sin ànábì Isa wọ́n sì sí yàrá ànábì wọ́n wá ní wa ma wurida fi dhalika gbogbo nǹkan gbà wá lórí ẹ̀ innama hiya atharun da'ifatu sanad innama hiya atharun da'ifatu sanad innama hiya atharun da'ifatu sanad gbogbo ríparípa tí wọ́n mú wà ní gbogbo àwọn tó lẹ ni wọ́n ṣàfitì ẹ̀ sí lọ́dọ̀
wa ma'khuzun min ghairi al-kitabi wa sunnah ibi tí wọ́n sì ti rí kìí ṣe nú al-Qur'an kìí sì ṣe látọ̀dọ̀ ànábì wallahu a'lam. ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. ó tó wá ní ìyànràn wípé àṣẹ ìhùwà àdàmú ló kọ́ wa ní kéwù. ẹ̀yẹ yan wá kàrámù náà bà ní ádámọ̀. alágége máa kú iṣẹ́ tẹ̀sán mi máa dọ̀la. ádámọ̀ tó sọ mí mọ̀ ní ilẹ̀ pátákárá. alágége máa kú iṣẹ́ bàbá. mi máa dọ̀la. owó fún gbowó. iṣẹ́ mi ṣe ìkùnà ádámọ̀ wúlò fún ẹ̀dá aráyé. wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.